Dáúdà Àfọlábí ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Ìbàdàn ni mí. Kí ló wá ṣe nílọrin? Ó ṣẹlẹ̀ pé ibi ilé wa ń bẹ̀ tí ó kọjú sí Anglican Church. Wọ́n ti wú owó wá ṣẹlẹ̀ pé wọ́n á ní pé ilé tí àwọn kọ́ fún mi pé kí wọ́n á máa gbé bí. Ta ló kọ́lé fún yìí? Bọ́dà mi yẹn náà ni. Kí lorúkọ bọ̀ Bàbá Kóredé ṣe wù mí. Níbo ló ń gbé? Ní Gẹ̀rẹ̀wú ń bẹ̀ ni wọ́n gbé. Ẹ̀yin tí ẹ wò wá tẹ̀sí ń gbọ́ wa líle, arákùnrin tí ẹ wò lójú òran yìí ni ó ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín láti kó àgbákò bá gbogbo ọmọ Nàìjíríà o. Ẹ wo ohun tó tẹ́ síwájú yìí, ó pè ní àgúnmu fún àwọn ènìyàn, ṣùgbọ́n sawdust tó jáde láti inú igi tí wọ́n fá àti ohun tí wọ́n fi ń ṣe POP àti yẹ̀pẹ̀ òun ló lọ papọ̀. Òun ló lọ papọ̀ ẹ máa gbójú ẹ mọ́ tó lọ papọ̀ tó pè ní àgúnmu fáwọn èèyàn lẹ́nu rẹ sọ́hún ó sì ń tà á jáde. Ogun jẹ̀dí ló pé o àbí kí ló pé? Ogun jẹ̀dí. Ọ̀yá wa sọ àlàyé fún gbogbo àwọn tó ń wò ẹ́ pé kí ló dì tó ń tà ní àgúnmu yìí, kí ló dì lẹ́yìn. Àwọn kíní ni mo dì àwọn ewé àti àgbà mi àti sawdust. Ó sọ̀rọ̀ gidi kí wọ́n má bàa lù ẹ́ o. Sawdust mo sawdust tó dì í ogun kí ló pé? Ṣé àgúnmu bà ní àgúnmu jẹ̀dí ní sawdust? Ohun tó dẹ̀ ń tà fún gbogbo ọmọ Nàìjíríà rèé o. Mo ṣe bẹ̀rẹ̀ ní mọ́ǹtì. Ó ń tà pé mo ti bá pàdé mandate rí. Àádọ́ kò ṣe pé wọ́n rà èmi náà kiri lọ mandate lóòótọ́. Kí ló kiri lọ? Ọlọ́run mo máa rí sẹ́ ó ti polówó. Ẹ wo eléyìí ó dàbí pé kí n sọ pé kí ni wọ́n pè é bùbọ́ àti ewé. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo arákùnrin yìí, Ewé ló wà níbẹ̀. dákẹ́ o. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo arákùnrin yìí pẹ̀lú tó tẹ̀síwájú yìí, ó ṣeé ṣe ká ẹ bá rú wọn pàdé láàrin ọjà káàkiri. Ẹ jọ̀ọ́ Ká ẹ bá rú wọn pàdé láàrin ọjà káàkiri kí wọ́n sọ pé àwọn ń ta àgúnmu. Ohun tí wọ́n ń dì papọ̀ rèé o. Ohun tí wọ́n ń dì papọ̀ rèé o tí wọ́n ń pè lágúnmu jẹ̀dí tí wọ́n ń pè lágúnmu bà. Kọ́lọ́n kó yà wáyà àwọn olórí burúkú tí wọ́n kún gbòòrò yìí o. Ó ṣe bí ẹni tí ọpọlọ rẹ̀ ò pé báyìí. Ṣùgbọ́n tó ń sọ fún wa ni pé òun ní brọ́dà kan ní Gẹ̀rẹ̀wú, bọ̀dá rẹ̀ tó wà ní Gẹ̀rẹ̀wú yìí láàmú bóyá wọ́n jọ ń ṣiṣẹ́ tí wọ́n jọ ń ṣe yìí ni o. Ohun tẹ́ ń wò níwájú rẹ̀ yìí sawdust tó jáde láti inú pákó tí wọ́n fá àtòhun tí wọ́n fi ṣe POP àwọn chọ́ọ̀kì òun ló lọ papọ̀ o. Òun ló lọ papọ̀ tó ń pè lágùnmu fọwọ́ Nàìjíríà. Ẹ wojú rẹ̀ dáadáa o. Ẹ wojú rẹ̀ dáadáa o. Tẹ́ ẹ bá pàdé rẹ̀ níbikíbi ká ẹ mọ̀ pé ìtàkùtà ni wọ́n ń tà fún yìí o. Sawdust àti POP òní ló lọ́rọ̀ papọ̀ tó ń pè lágùnmu jẹ̀dí o. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń ràgùnmu lọ́wọ́ àwọn tí orí wọn ò pé báyìí ìràkúrà lẹ́ ń rà o. Ìràkúrà lẹ́ ń rà o. Ẹ mú lọ Gẹ̀rẹ̀wú tó wí ni o. Ẹ má jẹ́ bá lọ.